Ó lágbára ò ṣe kàkí ó gba gold tún ti gba Taye Currency ní ìyànjú tó ṣe kókó tó ṣe pàtàkì lórí ọ̀rọ̀ tó wà láàrin òun pẹ̀lú Alhaji Wasiu Alabi Pasuma. Ó lágbára ò níbi ayẹyẹ birthday Alhaji Taye Currency ó ní ṣe kàkí ó gba gold ni wọ́n ti ṣe àwọn àlàyé kan nípa pé Currency àti Pasuma gan wọ́n lè má ní ìjà láàrin ara wọn ṣùgbọ́n kó jẹ́ wípé àwọn abínú ẹni àtàwọn orogún òwò àwọn gan ni wọ́n dáná ọjà láàrin àwọn méjèèjì. Ó lágbára ẹgbọ́ ẹ̀yin èèyàn ṣé lóòótọ́ ni ǹjẹ́ àwọn kan bẹ lábẹ́ aṣọ tó ń dáná ọjà láàrin Pasuma àti Currency bí? Ṣé kàkí ó gba gold wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nínú fọ́nrán yìí bẹ́ẹ̀ ni wọ́n sì tún gbàdúrà gan pé kí Ọlọ́run dákun kó dá àárín Taye Currency àti Pasuma kó dá àárín wọn padà sí bó ṣe wà tẹ́lẹ̀ káwọn méjèèjì kan máa bá bọ́ ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ. Ó lẹ́tù kẹṣẹ́ ẹ̀yin èèyàn. Bákan náà ni Sheikh Akeugba Gold tí wọ́n fi àwọn àdúrà kan ránṣẹ́ sí Pasuma. Wọ́n gbàdúrà fóṣùpá kódà Currency fúnra ẹ̀ gan ó tún wá béèrè pé kọ́dàkùn kọ́bùn gbàdúrà fún Màláíkà àti àtàwẹ́wẹ́. Ó lágbára lágbolé Fuji wàhálà rẹpẹtẹ ni àmọ́ lọ́wọ́ yìí ẹ̀túnjẹ àgbọ̀n tí Sheikh Akeugba Gold tí wọ́n sọ níbi birthday party Taye Currency àwọn ọ̀rọ̀ ìyànjú tí wọ́n gba Currency àtàwọn àdúrà tí wọ́n ṣe lóríṣiríṣi kẹ́ẹ̀dẹ̀ má bá mi fèrò tiyín nípa ìsí comment tẹ́ ẹ̀ bá ti wá follow DigiNaija Online TV ní Facebook ẹ máa rí nǹkan lábẹ́ fídíò yìí ní comment section tó máa gbé yín lórí Facebook page wa ní YouTube ẹ má bá mi subscribe ẹ má like kẹ́ẹ̀dẹ̀ má bá mi share fídíò yìí ó yá ẹ jẹ́ àjẹjọ́ wo fọ́nrán ẹ̀yin èèyàn kẹ́ẹ̀dẹ̀ má bá mi fèrò tiyín nípa gbogbo ohun tí Sheikh Akeugba Gold tí wọ́n sọ nípa Taye Currency àti rògbòdìyàn tó ń lọ pẹ̀lú Pasuma ẹ má bá mi jù opinion tiyín sí comment. ìta ni èèfà kẹ́yìn ó gòkè o. nǹkan méje ní dáyàn padà lójú ọ̀nà àti gòkè láyé. nǹkan méje ní máa dáyàn padà lójú ọ̀nà àti gòkè láyé. ọ̀kan nú ẹni tàbínú ẹni. ọ̀kan nú ẹni tàwọn abínú ẹni. abínú ẹni ìfẹ́ kéèyàn ó gòkè. wọn kì í fẹ́ kéèyàn ó gòkè. èèyàn lè má níjà pẹ̀lú àwọn táyé rò pé ìjọ ń jà yẹn gan. èèyàn lè má níjà pẹ̀lú àwọn táyé rò pé ń bá jà lọ. ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn abínú ẹni. bóyá àwọn abínú ẹni. àwọn yẹn kàn dáná jà. àwọn náà kàn dáná jà yẹn. with the intention pé ẹja jábọ́. láti já ẹni náà bọ̀. ẹ sì ní jábọ́. ẹ sì ní jábọ́. ọlá Kùránì lọ́dọ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì. orogún òwò. orogún òwò. wọn ìfẹ́ kéèyàn ó gòkè. wọn kì í fẹ́ kéèyàn ó gòkè. ìyẹn lógun sóhun nìkan ni. ìyẹn lógun sóhun nìkan ni. ogun sóhun nìkan ni. ogun sóhun nìkan ni. kì í fẹ́ kéèyàn ó gòkè. kì í jẹ́ kéèyàn ó gòkè láyé o. ó jọ tàkọ́kọ́ àmọ́ òun tún yàtọ̀. òun tún yàtọ̀. sóhun nìkan ni. sóhun nìkan ni. òun ló ṣe léyìí. ló ṣe léyìí. ló ṣe léyìí. òun nìkan ni. òun nìkan ni. sáwa náà máa wòran ni. tó bá jẹ́ pé àgbéga bá jẹ́ ntọ́lọ̀ ń túlẹ̀ pé kóńkálukú ọmọ rí mú ni. kóńkálukú àgbéga ò ní níyì o. kò ní níyì o. ọwọ́ pẹ́ ni tó bá fèsì bátú ogun náà ni ó gòkè. ọwọ́ pẹ́ tó bá jagun náà ni ó gòkè. òun làgbéga fi níyì o. òun làgbéga fi máa níyì o. kó o tún rà bí. Amina. àwa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀. aṣàdúrà lọ́pọ̀lọpọ̀. Alhaji wa Wasiu Alabi Pasuma. tẹ́jọ jẹ́ alájọṣe. láti ilẹ̀. ṣàìtọ́nù tí bá ń bẹ láàrin. yín Ọlọ́run bá fà á kú òun bẹ̀. ìfẹ́ tó so yín pọ̀ láti ilẹ̀. dá ìfẹ́ náà padà síbẹ̀. kó tún dáa ju tàtẹ̀yìnwá lọ. ẹ ti jọ wà lókè. bí a bá ń tọrọ ẹ̀jọ́ ló kù. òkè kan lè ga jòkè kan lọ. ó lè ga jòkè kan lọ. òkè lòkè ń jẹ́. Wasiu Alabi Pasuma wonder. oore wọn ò ní já wálẹ̀. àánú Ọlọ́run máa wà. àánú Ọlọ́run sì máa wà pẹ̀lú wọn. ọba orin Saheed Òṣùpá. King Dr. Saheed Òṣùpá. Ìbàdàn yìí ni. Ìbàdàn lẹ́yìn náà. Ìbàdàn ni Currency náà. bó fẹ́ bó kọ̀. bí wọn bá dá sáàrin yín. yín. kí dá sáàrin ìjà Ìbàdàn. níjọ́ wọn bá parí ẹ̀. tí wọ́n bá parí ẹ̀ wọn ò ní sọ fẹ́ nìkan. Ìbàdànjọ́ ni yín. ẹ ti jọ wà lókè. òkè kan lè ga díẹ̀ jù kan lọ. òkè tó ga ni Currency wà. kò sí ńlẹ̀ pẹ́ẹ̀pẹ́. òkè láyé Currency. ọba orin. Ọlọ́run bá ní dúró tì. báwa dúró tì wọ́n. làákà ìtọ́lọ̀ fún wọn. táwọn ọmọ rẹ̀ tó jèrè jù bẹ́ẹ̀ lọ. jẹ́ jèrè jù bẹ́ẹ̀ lọ. àwa tọrọ fún gbogbo olórin tó kù náà. Alhaji Merengue nílùú Ìbàdàn. àtọrọ fáwọn náà. wọ́n padà lẹ́yìn wọn. bẹ́ẹ̀ ni Alhaji Malaika. Alhaji wa Sule Alao Malaika. nínú ẹni tí máa kọrin làákàyè. tí máa ń jẹ́ kó ọpọlọ ó ṣí sílẹ̀. ó ní Malaika wà o. nínú ẹni mo máa ń gbórin ẹ̀ ló wà. tí bàbá máa ń gbọ́ ló wà o. mo máa ń gbọ́ ti Alhaji Taye. bàbá máa ń gbọ́ ti bàbá wa Currency. mo máa ń gbọ́ Tòṣùpá. mo máa ń gbọ́ ti Pasuma. mo máa wá gbọ́ ti Malaika. náà. níjọ́ tá a bá wà ní múùdù dùnnú. nǹkan tá a gbọ́ nù. tí wọ́n fi mọ̀ pé inú wa
gbádùn. tó fi mọ̀ pé inú èèyàn dùn. ìyàwó mi. ìyàwó wa ti bàbá. ṣe mọ̀ pé kò sí bá a ṣe lè ṣe. tá a ṣe lè ṣe. ilẹ̀kùn gbà mí. tó bá wà ní good mood. ń jó ni. ìyá wa ń jó kí ló dé. mísíkì. ó di orin Alhaji. ó lè jẹ́ orin Alhaji Currency. ó lè kọ́ mo sú ọ̀tọ́ bá ti. bàbá sú ọ̀ kó jẹ́ ti Currency ni. ti Currency ni. nítorí náà àtọ̀rọ̀ fún màláìka. àtọ̀rọ̀ fún màláìka náà. ọba tó gbé ga. ọba tó gbé wọn ga wọn jábọ́ o ọlá ti tóbi Ọlọ́run. Alhaji Atawẹ́wẹ́ náà. Suleiman Atawẹ́wẹ́ afọlọ́ Ọlọ́run bẹ Ọlọ́run. Atawẹ́wẹ́ táráyé ń pè é. tí ó fi gòkè ni. mọ̀jẹ̀ wọn já wálẹ̀. Alhaji Sefi Alao. bàbá oko. olólùfẹ́ bàbá ni láti ilẹ̀ wá. látàyà alálùmọ́lẹ̀. tó ti pẹ́ gan-an. láti gba orin jíjí tí mo jí lówùúrọ̀ yìí o. mo fẹ́ lọ bẹ́lẹ̀ dá sọ̀rọ̀. pípé kọ́ mi. làdọ́rẹ́ fún mi. ọlọ́jọ́ mi ogun. ajé lórí mi. èmi máa fẹ́ràn orin ẹ̀. orin rẹ̀. èmi náà bá tó wá pàdé ẹ̀. bá pàdé ẹ̀. bàbá mi ò ń gbọ́ wá sí mi sẹ́. bàbá mi ò ń gbọ́ wá sí mi sẹ́. mo fẹ́ràn yín jù. tí nìkan ni sẹ́. bí ti bàbá wa Currency náà ni. má pa lẹ́yìn wọn. bí gbogbo yín bá. Alhaji Abbas Obesere. Alhaji Abbas Obesere. ilé tó fẹ́ sí. ilé tí bàbá fẹ́ sí. Ọlọ́run fa àlùbáríkà sí. ó lágbára ó lẹ́tìkẹ́ ọ̀rọ̀ rẹ gbọ́ lẹ́nu Sheikh Akeugba Gold yìí wọ́n gbìyànjú láti pẹ̀tù sí aáwọ̀ rògbòdìyàn tó ń lọ gbàsgbòs lọ́tún lọ́sì lágbolé Fuji. kí lójú tẹ́ fi wo gbogbo ọ̀rọ̀ tó ń sọ ìyàwó ló kọ sí yín. ẹ má bá mi ju opinion ti yín sí kọ́mẹ́ǹtì. ẹ tẹ̀ já ohun táwọn èèyàn ń drop sí comment section. a rí kọ̀mẹ́ntà kan Abioye Muideen ó ní Taye Currency is a selfish man. Taye Currency is fighting his senior man Alabi Pasuma just because he did not want Tiri Leather to grow in Ibadan under the umbrella of Alabi Pasuma. That is Orogun Owo. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn ṣé lóòótọ́ ni ṣé bọ́rọ̀ ṣe rí nìyẹn. Kọ́mẹ́ntà mi Abiodun Ọlọ́wẹ̀ ó náà ní it is well what this man was saying here contradicts what is happening. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ṣó contradict ara wọn ni ṣé n tí Sheikh Akeugba Gold ń sọ ǹjọ́ yàtọ̀ sí tó ń ṣẹlẹ̀. ẹ má bá mi jù dáhùn tí yín sí kọ́mẹ̀ntì o. Owólabí Abbas ní ìgbéraga ń kọ́ ọ̀gá ọ̀tá ní ìgbéraga ta ló Owólabí Abbas ń bá wí ẹ̀yin èèyàn. Ìgbà yìí Lọlá Emmanuel náà ní it's better let him know the truth proudness and humble ń kọ́ okay o. All exit ní ọ̀rọ̀ díẹ̀ tó fún olóńgbò bàbá mi long life and prosperity. Ó lágbára ṣókọ̀rọ̀ ní kápẹ́ léyìí ni àbí goodwill. Ó lẹ́tùkẹ́ ẹ̀yin èèyàn ẹ má bá mi jọ opinion ti yín náà sí kọ́mẹ̀ntì o. Another commenter Usman Saheed náà ní ẹ bá a sọ òtítọ́ ọ̀rọ̀ abaramore jẹ ní Currency. Ó lágbára ẹ̀yin èèyàn despite pé Currency ń ṣe ọjọ́ òbí ni ẹ ń Sheikh Akeugba Gold sí l'opportunity náà láti fi pàrọwà sí àárín gbogbo àwọn olórin Fuji bẹ́ẹ̀ náà sì ṣàdúrà fún gbogbo wọn lápapọ̀ pàápàá jùlọ àwọn tí gbogbo controversy yìí tó surround. Kí ló opinion ti yín lórí ọ̀rọ̀ ìyàwó ló kọ sí yín ẹ má bá mi jù opinion yín sí comment section. Bẹ́ẹ̀ bá ti wá follow Digi Naija Online TV lórí Facebook ẹ máa rí link kan lábẹ́ fídíò tó máa gbé yín lórí Facebook page wa ní YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like kẹ́ẹ̀dẹ̀ máa bá mi share fídíò yìí. Ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi tẹ́ ẹ̀ ń gbọ́ mi ní gbogbo ìgbà.